àwọn ọlọ́pàá ni wọ́n mọ̀ ti fi léde o ni wọ́n láwọn rí àwọn nǹkan kan tó jọ mọ́ nǹkan fi ń ṣe ìpolongo òbò fún olùdíje inú ẹgbẹ́ òṣèlú kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń ṣe àfihàn ẹ̀wù àti ìfìlà polongo rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí àti ẹrù tí wọ́n bá nínú ilé àwọn ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn pé iléeṣẹ́ ọlọ́pàá ti ń wá nígbà tí wọ́n lọ dalé rẹ̀ rú. ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú Accord Party ni wọ́n ti kọ̀yìn wọ́n kọtí ọ̀gbọ̀n eléyìí sí ìpàdé táwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun pè látàrí bí mọgbọ́nmọgbọ́n ṣe ń lọ wàhálà ṣe bẹ́lẹ̀ lágbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun. lélẹ̀ tó mú wa tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun o iṣẹ́ ilégbìmọ̀ asòfin kékeré orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n mọ̀ ti kọ lẹ́tà gẹ̀rẹ̀gẹ̀ ni wọ́n ti kọ́ sí ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun èyí Ibrahim Gotan pé kí ló dé bàbá tẹ́ ibi tẹ́ ẹ wà ẹ́ kí ló dé tẹ́ ẹ lajúlẹ̀ tí ogun àwọn tí ń ṣẹlẹ̀ wọ́n wá pè fún ìdájọ́ òdodo lórí ikú tó pẹ̀ sí Kẹ́ẹ̀lì àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ti ń wá nítorí ìṣèlú. ọ̀dà ọ̀gá ọlọ́pàá yanyan lóde Nàìjíríà ọ̀gá àgbà yanyan òun ló mọ̀ ti fi ọ̀rọ̀ léde o látàrí bó ti jẹ́ pé mọ̀gbọ́nmọ̀gbọ́n tí pípa àwọn ọlọ́pàá ṣe di kò bá o lé bó ṣe ń di gbogbo gbà ní orílẹ̀-èdè Nàìjíríà. látàrí tó ní iṣẹ́ ọlọ́pàá ta ìwà tíbi àtà dúró sí òun ìpínlẹ̀ Ọ̀yọ́ mo ti fẹ́ mẹ́lẹ̀ yá o iṣẹ́ ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n mọ̀ ti fòun léde pé ẹ mọ̀ ti ràn má wọn mọ́ wọn wọ́n níbo lẹ ti gbọ́ tá ń sọ bẹ́ẹ̀ wọ́n ní rọ́ ni o wọ́n láwọn ò fi àwọn òsì wá gbé ọba tọ́jú ọba aláyé nígbà ẹ̀sìn ẹ̀lẹ́ o látàrí bí jíjí tí wọ́n àwọn ajínigbé àwọn akónípapámọ́ra àwọn ìjà dágìrì tí wọ́n já lùlù àwọ̀ ẹ̀sìn ẹ̀lẹ́ ìjó ní o wọ́n lọ́ba àwọn ẹ̀sìn ẹ̀lẹ́ wọ́n láwọn òfìgbàgbà kan wá fọlọ́pàá mú àwọn òsì bí pápẹ́ òfin àwọn òfin gbéra bí tí wù ọmọ. wákàtí 42 la mọ̀ fún yín o kẹ kángára yín kẹ kó ní gbogbo ẹgbẹ́ títí tẹ ti ń tajà ìjọba ìpínlẹ̀ Èkó òun ló fọ̀rọ̀ lédè bẹ́ẹ̀ àwọn wo gan agbègbè ebo ẹgbọ láàárọ̀ yìí. nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀wẹ̀ ilé ọjọ́ burúkú èṣùgbọ́ ìmọ̀ mú wọn ní látàrí bí ètò ìdìbò bó ṣe tí ó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun sípò gómìnà ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wáyé o àwọn ẹgbẹ́ òṣèlú APC mọ̀lẹ́lẹ̀ ni wọ́n ń polongo ìdìbò fún ẹgbẹ́ ẹni tó dùje nínú ẹgbẹ́ òṣèlú hàn ní ìlú Ẹdẹ tí ń bẹ ní ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n ìpolongo ìbò ni wọ́n ti ń jó lọ ọmọ dà sí nǹkan míì níbi títí rẹ tí ọkọ̀ akóyọyọ tó ti wá ya lù wọ́n tó sì mú ẹ̀mí ẹnìkan lọ. ọ̀dà ò ní káàkiri ní gbogbo ohun tí wọ́n pè ní ìwọ̀ oòrùn gúúsù òun gangan ni àwọn àmọ̀tẹ́kùn mọ̀ ti ṣe àtìlẹ́yìn tó gbọngbọ́n o wípé fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ eléyìí tí wọ́n fẹ́ dálẹ̀ bẹ́ẹ̀ náà fi léde wípé àwọn àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo nú àkọọ́lẹ̀ wọ́n ti mú àwọn ọ̀daràn tó tó 500 èyí ò gan nínú ọdún tá a wà yìí tẹ́yìn sì fi hàn sínú yàrá tó yẹ kó fi hàn sí. nípínlẹ̀ Rífàsì ẹ̀wẹ̀ o ìṣe ni èèyàn 16 mọ̀lélẹ́yìí o ni wọ́n ti wà lábẹ́ àyà ti àlàpà o nígbà tí ilé alájà 5 tó dojú tó sì dẹnu kọlẹ̀ ní olú ìlú ìpínlẹ̀ ọ̀hún tí ń jẹ́ Port Harcourt o ọgbà bẹ́ẹ̀ ni àwọn adólẹ̀mí ni wọ́n ti bẹ̀rẹ̀ sẹ́tọ̀sótò láti lè dólẹ̀mí wọn. eégún òtòlò òfin láàfin tó dábì dáàbò bo pápá ń so àwọn pàǹpà sí àlọ́mọ̀sọ́bẹ̀ wọ́n dé ìsì ọ̀rọ̀ padà fún Primate Ayọ̀délé. ẹnìkan mọ̀lẹ́lẹ̀ tó ti jẹ́ agbèfọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà eyín Àdó Àkà òun mọ̀ ló ti jáwé olúborí tí ó sì mú àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP tí ń fẹ́lẹ́lẹ́ tí ó díje sípò gómìnà ní ìpínlẹ̀ Benue. látàrí ìpolongo ìdìbò láàrin ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ìgbìmọ̀ ìpolongo ìdìbò fún Adémọ́lá Adélékè ló mọ̀ dìbò lọ yàmì lélẹ̀ tó sì gbẹ̀mí àwọn èèyàn èyí nípínlẹ̀ Ọ̀ṣun ó ní í ṣe ojú orúròyìn tọ́ka lẹ́pàdọ̀ lẹ́ẹ̀kan ìwọlọ́sọdúdú lápàtọ̀dọ̀ rẹ̀. ẹrùfà ìmọ̀lélẹ́ yìí ṣé lògbólògbó mi lálàsẹ bẹ́yẹn bá ti pọnmi àbọ̀yọ́ pọ̀n yọnu ẹ̀sùn tuntun ológe ẹ̀sùn tuntun àyànràn mímọ̀ tó lélẹ̀ o ẹlẹ́ga 11 ni wọ́n fi kan ẹrùfà tòun ti abẹ́síkáwọ́ rẹ̀ o wípé wọ́n ń ṣe owó olùbáṣubàṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọgbà bẹ́ẹ̀ ló tún ti lọ fojú balẹ̀ ẹjọ́ nílé ẹjọ́ gíga kan nínú Kaduna. àwọn kárẹ̀ tí wọ́n pè ẹgbẹ́ wọn ní SSANIP táwọn ní Senior Staff Association of Nigeria Polytechnic àwọn náà ti béèrè fún àjẹ́lé owó oṣù wọn eléyìí tí ìjọba jẹ wọn àti wípé ìgbéga lẹ́nu iṣẹ́ ó yẹ kó ti máa wáyé látọdún wo sọ́dún wo èló ganan jẹ wọ́n bóun náà ti jẹ wọ́n ọdún bóun náà jẹ wọ́n gbogbo ẹ̀lẹ́gbọ̀nù mọ̀jàlá láàárọ̀ yìí tí sì máa fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ fún ti tàárọ̀ tòní. látàrí ilé ẹjọ́ tí mo wà tí mò ń yọjú ràn án lọ láti lọ kóròyìn ni kì í ṣe pé mi gangan lọ jẹ́jọ́ o ilé ẹjọ́ ìgà kan ọ̀túnrè ni wọ́n mọ̀ ní kí ẹni tó jẹ́ olùdíje nínú ẹ̀sùn ipò ààrẹ nínú òṣèlú nínú ọdún ìdìbò tí ń bọ̀ lọ́dún tí ń bọ̀ yẹn o èyí ọmọ orí ẹlẹ́sòwò rẹ o pé kí ó tún lọ mọ́ sinmi kó sì mọ́ gba afẹ́fẹ́ ní ọgbà àtúnṣe tó wà ní Kùjé títí di 30 ọjọ́ oṣù tá a wà nínú rẹ̀ yìí o tí ó fi lè mọ ibi tí orí ń bọ́ rìn lórí ẹ̀sùn kan tó fi kàn án. ìyá àti àwọn ìròyìn tó bá tún súyọ mí láàmú ọ̀nà ń bẹ̀ fún yín láàárọ̀ torí lórí Mọ̀jàlá. Mọ̀jàlá.
tó òní lọ́jọ́ karùn-ún oṣù kẹfà tá a wà nínú rẹ̀ yóò ayé wa ọmọ ní irun bí aṣọ ọjọ́ karùndínlọ́gbọ̀n sọ gbọ́ dáadáa ni. karùn-ún ló pé karùndínlọ́gbọ̀n. ìyẹn gbọ́dọ̀ mọ́ ti mọ́sínì gòkè kọ́ mọ́ tó sọ kàwé lọ. kí sẹ́mi rẹ tí mo dojú kọ ni. òní ní ọjọ́ karùndínlọ́gbọ̀n oje oṣù kẹfà ọdún tá a wà nù rẹ̀ yóò ayé wa ọmọ ní irun bí aṣọ ọjọ́ parí. àtúkọ̀ ojúmọ́ rẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ àti olùtẹ́tí sí wa o. ètò mọ̀jàlá yín náà lọ́mọ̀ tó gorí afẹ́fẹ́ òun torí tí wọ́n bá ń jó lóko ńkọ́ mọ̀jàlá ní délé rò Ọlá Alàgbé ló kí wa pé àkó ojúmọ́. ọ̀dà Kọ́lá Àlàdé ló kọ mi ẹ bá pè mí lápọ́stù ṣẹ̀kẹ̀rẹ̀ omi ẹ̀kọ́ ni àpọ́stù tó ní ìpè tó jìnnà sí èpè kò sí wàhálà ìnáwó tí ń bẹ wájú rẹ̀ sátidé ló mú ọmọ ru ọ̀pọ̀lọpọ̀. ẹ̀rọ tó ṣẹlẹ̀ sí i. tìmí lẹ́yìn ìjà dojú ọjà. ilé ìbá ti tó rọ̀ bá ti mọ sí ìdìbòkè. ìgbàlá ni ẹnìkan ò lólé ayé gbó dídùn ìrántí olódodo. lọ́wọ́rọ́ ajíǹde. òní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà ló pọ́dún kan tọkọ mi olólùfẹ́ mi onínúure ènìyàn Chief Cornelius Ọláwùmí Ẹ̀dẹ́wùsì tó ti fìgbà kan rí jákọ̀wé ìjọba ìbílẹ̀ Àtàkùnmọ̀sà East nílùú Ìpèrìndó Ọ̀gẹ̀rẹ̀ Ẹkùn àdúpẹ́ pé wájú tẹ dojú kọ ń dára sí i ẹ̀yìn tó fi sílẹ̀ ò bàjẹ́ iṣẹ́ rere òun ìwà rere tó gbáyẹ̀wò ò lè dìgbàgbé láíláì ọ̀kan ṣoṣo ọ̀gá ni ọ́ ojoojúmọ́ ni mò ń ṣàárò rẹ olólùfẹ́ mi ọ̀wọ́n mò ń ṣèrántí rẹ lónìí àti lọ́jọ́ gbogbo túbọ̀ mọ́ sùn lọ láyé Olúwa olùgbàlà rẹ títí dọjọ́ àjíǹde tí ìpìyà ò ní sí mọ́ I love you. ìyàwó ẹ̀ ń sọ wípé ọkọ mi gbogbo ẹbí ń sọ wípé ọmọ àwọn. olùkéde aya rẹ Prophetess Ọmọyẹmí Ẹ̀dẹ́wùsì. Mama Chuks building and plumbing materials for all kinds of materials. Ìrọ̀rùn ló bá dé. Oríṣiríṣi building and plumbing materials tẹ́ ẹ bá ń fẹ́. Ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ Mama Chuks building and plumbing materials. Àwọn imported materials bíi complete shower set, imported tiles, marble zinc, automatic water system. Lílé yìí tó ń ṣí tó sì ń pa á dé fúnra rẹ̀. Marble tiles, imported doors and door handles, PVC pipes, sensor tap, water heater, pumping machine lóríṣiríṣi, complete shower room, power shower, jacuzzi, glass basin, wash hands basin, water tank, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yes o, Mama Chuks building and plumbing materials na the place where all the imported building and plumbing materials wey you want boku and standard gidigba. Ó yá ẹ tètè kàn sí wọn lónìí ní ọ́fíìsì wọn tó wà ní opposite Yidi praying ground Ìmọ̀ Iléṣà tàbí nítòsí Kájọlà market junction Ìmọ̀ Iléṣà telephone 070-6615-2691 tàbí 081-3787-4751. Mama Chuks building and plumbing materials. God is able. Onjalala Onkuriri Vicinity 95.3 FM. máyì kúrò filẹ̀ bẹ́ẹ̀ Mọ̀jàlá. Nàìjíríà ẹni àkọ́kọ́ lóde Nàìjíríà ibẹ̀ ni màá ti kó apò sẹ̀kẹ̀rẹ̀ sọ gbọ́ mi yé o Ààrẹ Bọ́lá Ahmed Tinubu èèyàn àkànbí ọmọ olódòdó ẹni lọ́mọ tó ti buwọ́lu yíyan ẹni tó jẹ́ ọ̀gá àgbà fáfitì gíga ti ìjọba àpapọ̀ tó wà ní ìlú Ọ̀yẹ́ Èkìtì o èèyàn tí orúkọ rẹ̀ jẹ́ ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí Sunday Fáṣínà o gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn aṣojú o ní orílẹ̀-èdè Nàìjíríà o yíyàn sípò ìwáyé lánàá nígbà tí ààrẹ fi orúkọ rẹ̀ lédè sílé ìgbìmọ̀ asòfin nígbà tí wọ́n jókòó lé lánàá o bẹ́ẹ̀ ni ẹni tí ó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin èèyàn ààrẹ Godswill Akpabio ló wá ṣàlàyé pé ẹgbẹ́ tẹ́tígbẹ̀yìn ẹlẹgbẹ́ mi o ìwé tó wá láti ọ̀dọ̀ ààrẹ lélẹ́yìn nìyí o gẹ́gẹ́ bí ààrẹ sì ti bu ọwọ́ lu ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí Sunday Fáṣínà o pé òun náà tún ti wà lára àwọn aṣojú tí ọmọ aṣojú orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde o wọ́n ní fún ìdí èyí kò sáìsí o ó ti di bíbuwọ́lù náà nù torí pé ààrẹ ti mú wẹ́ ó sì ti mú gbogbo tó ní ṣe pẹ̀lú Professor Fáṣínà yìí o tó ti fi léde o pé ó kájú òṣùwọ̀n ó sì ká tó bẹ́ẹ̀ ni àwọn lẹ́gbẹ̀ẹ́
aṣòfin wọ́n ní kò ní ṣe òṣàìṣe àwọn náà ti buwọ́ lù ú. ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè nàìjíríà sẹ́nitọ̀ Godswill Akpabio lánàá òde ló ti ṣe ìbúra fún àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin 4 tuntun tí wọ́n ṣe ìdìbò yàn lélẹ̀ tí àwọn àjọ tó ń mójútó ètò ìdìbò INEC tí wọ́n ṣe àtìlẹ́yìn àti bó ti lọ lóní sí rí wẹ̀rẹ̀ fún lórílẹ̀-èdè nàìjíríà. ara àwọn aṣòfin náà láti rí Ọláka Nwogu lélẹ̀ tó wà ní ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lélẹ̀ tó ń sojú gúúsù ìlà oòrùn Rivers lẹ́yìn eléyìí tí a tún ti rí Mvulu Anza lélẹ̀ tó ń wà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tó ń sojú àríwá Nasarawa àrí Ìkeje Azogbu lélẹ̀ tí ó wà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress bákan náà tó ń sojú àríwá Enugu àti ọ̀jọ̀gbọ́n Dayọ̀ Fádùyìlé lélẹ̀ tí ó ń sojú ẹgbẹ́ òṣèlú APC èyí ò ní gúúsù Ondo. wọ́n ṣe ìbúra fún wọn yìí lẹ́yìn ìgbà tí ìdìbò tó wáyé lọ́jọ́ sátidé lélẹ̀ tó sì jẹ́ wípé ó lọ ní ìrọwọ́rẹsẹ̀. wọ́n fi àlàyé jáde lónífẹ́rẹ́ńjógí látàrí ìdí tí wọ́n fi jẹ́ pé ìdìbò náà wáyé lórí rẹ̀. wọ́n ní ti ìpínlẹ̀ Rivers lẹ́ni tí ó jẹ́ ìlà oòrùn gúúsù Rivers ń wá ó padà bọ́ sí ipò lẹ́yìn ìgbà tí ẹni tí ó wà ń bẹ̀ tẹ́lẹ̀ èyí ò sẹ́nitọ́ Barinada Mpigi tó ṣe bẹ́ẹ̀ tó rè wàlẹ̀ àṣà nígbà tí Anza tó náà wà lórí àga ti àríwá Nasarawa nígbà tí ẹni tó jẹ́ Godiya Akwashiki tó náà ṣe bẹ́ẹ̀ tó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra ní tó wá jẹ́ Azogbu òun wọlé níbẹ̀ látàrí pé ó jókòó de fún ẹni tó jẹ́ Okechukwu Ezea nígbà tó náà ti papòdà wọn wá níṣẹ́ wárí tí Fádùyìlé o nítọ̀dọ̀ tiẹ̀ òun jókòó bẹ́ẹ̀ látàrí pé bí wọ́n ti yan ẹni tó jẹ́ sẹ́nitọ́ Jimoh Ibrahim lọ fún ipò gíga èyí lórílẹ̀‐èdè Nàìjíríà tó tún wà lókè sí tó lọ rí sojú orílẹ̀‐èdè Nàìjíríà èyí ní gbogbo àjọ àgbáyé. ilé ìgbìmọ̀ asòfin àgbà ọ̀nà lèmi náà wà bí mo ti wá bá o níbi tí mo ti wo àwọn asòfin ọ̀hún o tí wọ́n sì ti ń buwọ́lù tó sì ti ń pẹ̀kẹ́ lu o lórí gírìngìn láì ní alátakò nígbà tí wọ́n ní mú àbá kan jáde tó ní í ṣe pẹ̀lú owó ìrànwọ́ tó ń fún ná sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lówó ìrànwọ́ tó ń fún ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń ná sórí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ńlọ jẹ́ ààbọ̀ nínú ìdá ọgọ́rùn-ún owó tó ń wọlé sínú àsùnwọ̀n owó orílẹ̀-èdè Nàìjíríà o ṣùgbọ́n ní ìsìn o wọ́n ti wá ní kí owó nǹkó ló wúra sí o kó gbé pẹ́ẹ́lí sí o kó wá lọ jẹ́ ìdá kan nínú ìdá ọgọ́rùn-ún owó tí ń wọlé sínú àsùnwọ̀n ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà o àbáyọ̀sà ìwáyé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí pé tí wọ́n sì pe àbọ̀ ní owó ìrànwọ́ àwọn ọlọ́pàá o eléyìí tí àtúntò ti bá ọtọdún 2026 o tí wọ́n ní yóò jẹ́ kí àtúntò àti mùsèmúsè iléeṣẹ́ ọlọ́pàá kó lè dá múṣemúṣe o lábẹ́ ẹni tí ó jẹ́ adarí ilé ìgbìmọ̀ tí ó rí ṣe pẹ̀lú ọ̀rọ̀ṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà èèyàn sínétọ̀ Málámù èèyàn Màdórí Ahmed tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC láti ìlà oòrùn Jìgáwá o ló bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé o ìdí gangan tó fi pọn dandan láti lè jẹ́ kí owó tí ọmọ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà kó lè ní owúra sí o látàrí wípé kí mùsèmúsè iléeṣẹ́ ọlọ́pàá kó lè lá múṣemúṣe o àti pé sọ ọmọ pé ajá àsìn náà ni ọmọ ìwòrò òsìn lé gbogbo nǹkan náà ló ti ń bọ́ sí ẹ̀rọ orí ayélujára o kíṣẹ́ wọn náà ńgbà ayé bá ti ń yí o kíṣẹ́ wọn náà kó lè bá ìgbà mu kó sì lè bá ìgbà yí o pẹ̀lú gbogbo ànáwó tí wọ́n ní lára àti ìgbà ayégbẹ́nu àwọn òṣìṣẹ́ gan lóní sàn-sàn kó lè di ìrọ̀rùn látàrí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ní kí owó ọ̀hún kó lówúra sí o dírẹ́sì wa ní alátakò ní gbogbo ọmọlé náà bẹ̀rẹ̀ sí ní bẹnu ìlú pé ọjẹ́ àbá tó ṣe kókó lásìkò yìí o nítorí pé ọ̀rọ̀ ètò ààbò bó ṣe wà lórílẹ̀‐èdè Nàìjíríà tí ìpèníjà sì ń wà fún o nípa àwọn ọmọléṣẹ́ ọlọ́pàá tí wọn bá ti ní àwọn ìjà àti ohun èlò tó tó wọn á lè kojú gbogbo tó ní ṣe pẹ̀lú òfin àtàwọn arúfin àti tó ní ṣe pẹ̀lú ọ̀daràn lórílẹ̀‐èdè Nàìjíríà yìí o wọ́n ní fún ìdí èyí àbá yìí o ni ló ti bẹ̀rẹ̀ sí ní di bíbu ọwọ́lù náà sì ti bu ọwọ́lù náà sì ti gbà wọlé lẹ́yìn ọ̀sọ́ka. gba ilé èkó jẹ́ eléyìí dàbí ìkéde ní fẹ́rẹ́ńjógì ni o tí ì ṣe poison làkó jẹ́ lóbi poison ló jẹ́ bẹ́ẹ̀ o látàrí ibi ilé ìgbìmọ̀ asòfin aṣojúṣòfin èyí red chamber àti green chamber lélẹ́yìí wọ́n sọ pé wọ́n ti ṣe àtúntò wọ́n ti ṣe ìgbéjáde ìwé eléyìí tí wọ́n nà jáde látàrí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ káàkiri eléyìí tó ti lọ mọ́gbọ́nmọ́gbọ́n láti bí ọjọ́ mélòó kan tí wọ́n ti ń ṣe ìjíròrò lórí rẹ̀ ó ti wá débi kùnkùndó báyìí o wọ́n ní bẹ́ẹ̀kùn bá ti débi mo ṣetán àti yọnu wọ́n ní pàápàá jùlọ látàrí àti mójútó àìrájáde ètò ààbò lábẹ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà wípé dandan mọ̀ níta ìdán kan yan ọlọ́pàá ìpínlẹ̀ o ọ̀gá bẹ́ẹ̀ náà ti wá na ìwé náà síwájú tí wọ́n ti wá yẹ̀ wò tí wọ́n sì sọ pé ó ṣe ìbámu pẹ̀lú àbájáde òfin orílẹ̀-èdè Nàìjíríà eléyìí òfin ọdún 1999 délé tí wọ́n ló wà ń bẹ̀ pé ó ṣe pàtàkì láti mójútó ètò ààbò pàápàá jùlọ tí wọ́n wá ṣe àtúntò rẹ̀ lọ́dún 2026 o náà wá ní pé ní báyìí o kò sí ìṣètàṣe àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó wọ́n ti dúró wọ́n ìtìnà lábẹ́ ìgbìmọ̀ eléyìí tí ẹni tó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin senate president Godswill Akpabio lélẹ̀ tó darí fún ló ti fọ̀rọ̀ lóde pé nọ́mbà 1 orílẹ̀-èdè Nàìjíríà lámọ̀ ń dúró dè èyún ààrẹ
Bọ́lá Ahmed Tinubu jàgàbá pé bàbá kan bu ọwọ́ lù wípé ọ̀dà ẹ ti ṣàyẹ̀wò rẹ̀ dáadáa ó ti lọ bó ti yẹ kó lọ èmi náà ṣe kínni mo mọ̀ ń tẹ̀ mo fi jàn án ní ó bá di wípé ọlọ́pàá ìpínlẹ̀ ọba bẹ̀rẹ̀. tọ ọ̀dà òjẹ́ tó ń fẹ́lẹ́ kẹ́ mú wa o láti ilé ọ̀dọ̀ ẹni tó jẹ́ mínísítà tó ń bójútó owó òṣùná lórílẹ̀‐èdè nàìjíríà ibẹ̀ lélẹ̀ mọ̀ ti wáyé o nígbà tí àbá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lánàá òde yìí o oníṣẹ́ rí kò sí orílẹ̀‐èdè kórílẹ̀‐èdè tó lè ní ìdàgbàsókè nípa gbígbẹ́kẹ̀lé ọ̀rọ̀ òkèèrè o ó nítorí pé gbogbo ìrìn àjò láyé o ẹlẹ́rù ní máa ń sun oṣù ká o ẹlẹ́rù náà ní ó sì kí ọ̀fẹ́ káwọn èèyàn tó bá gbé o ó ní fún ìdí èyí o níṣe ni àwọn orílẹ̀‐èdè kọ̀ọ̀kan náà gbọ́dọ̀ gbéra náà sì gbọ́dọ̀ mójútó pàápàá jùlọ bí ipò wálé àti dáàbò gbogbo nǹkan tó bá ní í ṣe pẹ̀lú tí ó mú owó wọlé àti àlùmọ́ọ́nì ní orílẹ̀-èdè wọn ẹni tí ó jẹ́ mínísítà yìí o tóun náà sì tún bójútó bí ọkọ̀ orílẹ̀-èdè tí ó ṣe gbùnàyà tí ó sì lówúra sí o tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Táíwò Oyèdélé o ni ló bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé ní àtàrí ìpàdé kan tí ó wáyé tó sì jẹ́ alága ń bẹ̀ ní ìlú Àbújá níbi tí àwọn ẹ̀ka kan tí wọ́n pè ní Sustainable Development Goals o SDGs o tó ń wáyé ní ìlú Àbújá o níbi tí àwọn aṣojú láti orílẹ̀-èdè Ethiopia tí wọ́n sì kóra wọn sòdí táwọn náà wá bá lálejò l'Àbújá o wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé lóríṣiríṣi o pé ó ti wá tó àsìkò lórílẹ̀-èdè Áfíríkà o èyí lórílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀ kí á múra káwa náà gbéra pa o láti lè rí dájú pé ohun àlùmọ́ọ́nì tí Olódùmarè tó fi jíǹ kí wa o á ṣe àmúlò rẹ̀ lọ́nà tó yẹ láti lè rí pé okòòwò àti ìrìn àjò orílẹ̀-èdè adúláwọ̀ pé òun náà gbéra ó sì gbùnà yá o ní ìbámu pẹ̀lú àfojúsùn ọdún 2063 o tí ó tún wà ní ìbámu eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe àfojúsùn ọdún 2030 pé ìdàgbàsókè nígbà tí wọ́n fi pé ọdún 2030 o ìdàgbàsókè yóò tó lówura yóò ti dé bá orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìgbésẹ̀ tí orílẹ̀-èdè Áfíríkà tó gbọ́dọ̀ gbé nílẹ̀ adúláwọ̀ tó gbọ́dọ̀ gbé tí ìdàgbàsókè tí ó lówura tí ó fi bẹ́ ẹkùn ọ̀hún kó tó di ọdún 2063. àwọn ìgbìmọ̀ tẹ̀ kótó ìgbógun ti ìwà bàjẹ́ àti àgbọ̀n látàrí bó ti lọ lóde Nàìjíríà tí wọ́n yàn ó ní wọ́n ti ń ṣe ìkíni káàbọ̀ fórílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú àwọn ìgbékalẹ̀ OFAC tá a mọ̀ sí Office of Foreign Assets Control ní ti orílẹ̀-èdè Amẹ́ríkà lélẹ̀ tí wọ́n ní wọ́n fi lọ ṣe ìwádìí lórí ẹni tó jẹ́ Mukhtar Muhammad Adamu eléyìí tí ó jẹ́ tí iléeṣẹ́ rẹ̀ jẹ́ 9 to 9 tí wọ́n ń ṣe ìṣípòpadà owó lélẹ̀ tá à ń ṣe wípé à ń change owó lédè léèbó àwọn Burundi change wọ́n ní gangan náà ni tó ní àti Generation BDC Limited lélẹ̀ tí wọ́n ti ń fi ẹ̀sùn kàn wọ́n pé àwọn gangan náà wà ní ìdí bí wọ́n ti ń ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí lórílẹ̀ Nàìjíríà nípa bí wọ́n ti ń rí owó náà lọ́rọ̀ tó ń gbé jáde lánàá òde ìlànà ìgbìmọ̀ yìí gangan náà ni wọ́n ní àwọn ti dúró wámúwámú báyìí láti tẹ̀lé ìlànà ilé ètò orílẹ̀ Amẹ́ríkà gbé kalẹ̀ láti wá ṣe ìwọ́dìí àwọn aráabí eléyìí tí wọ́n ní wọ́n gbé ọ̀rọ̀ rẹ̀ jáde tí wọ́n fi ìwé wọn léde lọ́jọ́ 18 oṣù kẹfà nílé ìta wà nínú rẹ̀ yìí nínú ọ̀rọ̀ tí àwọn ìgbìmọ̀ náà tí wọ́n gbé jáde ni wọ́n ti ní pé àwọn tí wọ́n fowókọ wọn léde wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí látàrí bí wọ́n ti ń ná owó lélẹ̀ tí wọ́n fi ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí tó mú àrẹ́jáde ètò ààbò lórí Nàìjíríà lélẹ̀ tí ó fi di mọ̀gbọ́nmọ̀gbọ́n pàápàá jùlọ ìgbésẹ̀ tí wọ́n gbé lórí àwọn Islamic State West African Province táàmù sí ISWAP àti àwọn tí wọ́n so mọ́ wọn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí lórí Nàìjíríà wọ́n fowókọ àwọn náà léde máa gbọ́ orúkọ àwọn tí wọ́n fi lédà torúkọ iléeṣẹ́ wọn ara wọn láti rí Àdàmú àti iléeṣẹ́ rẹ̀ káàkiri tí wọ́n fi ọ̀rọ̀ léde wípé ẹ̀yin gangan náà ní kinní mọ̀ kan ẹ̀ sì fojú winá òfin nígbà tí àwọn ará bíbádé látòdèdè Amẹ́ríkà àwọn OFAC láti wá ṣe tanátùpàbẹ́ntù èyí ò sídìí wọn láti mọ kíni tí wọ́n ń ṣe níbẹ̀ láti rí Ibrahim Yakubu Ogirima Mukhtar Muhammad Adamu Shiroma Ibrahim Abubakar Abdullahi Umar Usman àti Babangida Muhammad Adamu Amaja wọn láwọn yìí gangan náà làwọn tí wọ́n jẹ́ pé wọ́n wà nínú ọ̀rọ̀ náà tí wọ́n jẹ́ igun tí wọ́n ń ṣe alátìlẹyìn fún àwọn agbésùmọ̀mí bí àwọn iléeṣẹ́ tẹ́ bá ti ń gbókọ wọn yìí lákòótán máa gbọ́ wọn ní ibẹ̀ láti rí Abalbako Ansan Bureau de Change Limited Generation Currency BDC Limited àti 9 to 9 BDC Limited wọ́n láwọn yìí gangan níjọba orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n korúkọ wọn pé àwọn náà ṣàtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí. tọ́ nígbà bá ti mọ bàbá àjẹ́ pé àṣírí wọn náà ń túbọ̀ lọ. wọ́n ti wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun o níbi tí ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun àgbáríjọpọ̀ wọn tí wọ́n ti wá múra o tí wọ́n sì ti pè fún pàṣámẹ́dẹ́ o tí wọ́n ní kánnakánná báyìí o ó ti ná ọmọ ẹ̀gá o ìjà ń bọ̀ wọ́n ní ìjà ń bọ̀ wá tí ìdè tán gan o níṣẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé lábẹ́ àwọn adarí wọn o tí wọ́n sì jẹ́ àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣèlú tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú òṣìṣẹ́ tìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ àti àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ tó ń ṣiṣẹ́ òde èyí tí wọ́n pe ẹgbẹ́ òṣèlú NSC àti TUC àti JPSNC gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n panupọ̀ tí wọ́n sì sọ̀rọ̀ sàkàsàkà tó sì nàka
àlébù sí báǹkì ilé ìfowópamọ́ UBA èyí ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí pé wọ́n náà ti ń kọjá ibi tí àwọn fi ẹnu kò sí látàrí owó tí wọ́n ní ó ní ṣe pẹ̀lú owó ìjọba àbílẹ̀ eléyìí tí wọ́n lọ sí àsùnwọ̀n sí ọ̀dọ̀ wọn wọ́n kọ̀wé hàn gẹ́rẹ́gẹ́ sí gbogbo àwọn ọ̀gá àgbà pátápátá tó jẹ́ ti ọ̀gá àgbà ilé ìfowópamọ́ UBA káàkiri kọ̀ọ̀kan lù ìpínlẹ̀ Ọ̀ṣun pé àsùnwọ̀n tí wọ́n sí sínú ilé ìfowópamọ́ ọ̀hún tó ní í ṣe pẹ̀lú àsùnwọ̀n ìjọba àbílẹ̀ wípé ọyẹ ó ti tó àsìkò kán fún ẹnu àsùnwọ̀n ọ̀hún kán fún lólólo pé àwọn sì bẹ̀rẹ̀ sí ní wò àwọn tí ń wò pé UBA yìí o èyí báńkì UBA yìí o wọ́n ti kọjá àdéhùn tí àwọn jọ jókòó táwọn jọ fẹnu kò níbi tí àwọn ẹgbẹ́ ìtẹlẹ̀múyẹ́ táwọn náà wà ń bẹ̀ tí wọ́n sì fẹnu kò pé látàsín lọ kán fún ẹnu àsùnwọ̀n tó ní í ṣe pẹ̀lú àsùnwọ̀n ìjọba àbílẹ̀ ilé tí wọ́n sí sínú ọ̀dọ̀ wọn kán fún un lóróró kí ẹnikẹ́ni kankan kó mọ̀ lè kí ọ́ bọ̀ o ní eléyìí wáyé ní àtàrí bí wọ́n ṣe ní ilé ẹjọ́ gíga ti dá ó sì ti dá àwọn ẹgbẹ́ alága àti kánsílọ̀ tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC tán fi bẹ́ẹ̀ ni àtàbí bẹ́ẹ̀ kọ́ tán fi gbérí rẹ̀ wọ́n ní wọ́n ti ní ó ti tásìkò iṣẹ́ ni kí wọ́n lọ dá kí wọ́n má jẹ́ kí wọ́n rọ́wọ́ ti wọ́ bọ inú àsùnwọ̀n ọ̀hún o nítorí pé owó tí wọ́n ń wò ó tó sì wọ́n fi sí orúkọ ọ̀hún o tó fi ṣe òpé owó ìjọba àbílẹ̀ ni o tó ní ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba àbílẹ̀ àtàwọn aráàlú tó wà lẹ́sẹ̀ púpọ̀ pàápàá àtàwọn tó ní ṣe pẹ̀lú ètò ìlera tìjọba alábọ́dé tó wà ní ìgbìlẹ̀ oníkálukú wọn ní fún ìdí èyí o kìí ṣe kí àwọn ọlọ́dẹ nìkan tàbí kí èèyàn kan ọmọ lóun ní aṣojú ìjọba àbílẹ̀ ó sì bọ́ sínú àsùnwọ̀n kọ́bẹ̀ sí ni wọ́n gba owó ọ̀hún wọn lè wáyé ní ìdájọ́ ní ìbámu pẹ̀lú ìdájọ́ tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹfà ọdún tá a wà nínú rẹ̀ nílé ẹjọ́ gíga tó wà ní ìlú Òṣogbo lábẹ́ olùdájọ́ adájọ́ Adéfúnmilọ́lá Délé Àjàyí o tí wọ́n sì ṣe àlàyé pé ṣe rí àwọn ẹgbẹ́ òṣèlú àwọn alága ìjọba àbílẹ̀ ti APC tí wọ́n fi sínú ogun bẹ́ẹ̀ tàbí ẹ̀kọ́ yìí wọ́n ní kò sí ààyè fún wọn láti lè mọ pera wọn ní alága ìjọba àbílẹ̀ nítorí pé kò sí ààyè láti ṣe àfikún àsìkò tí wọ́n lò nílé lọ́fíìsì mọ́ wọ́n ní fún ìdí èyí o kí ilé àsùnwọ̀n tó wà ní ọ̀dọ̀ UBA kí wọ́n fún ẹnu rẹ̀ pópó pé tí ó bá tún bẹ̀rẹ̀ sí ní jò tàbí wọn ọlọ́dọ̀ nìkan ó bá lò wọn aṣojú ìjọba àbílẹ̀ mẹ́ọgbọ̀n tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó wá kí wọ́n bọ àkáǹtì wọn ní ojú ilé ìfowópamọ́ UBA yóò rí gbọmọgbọmọ àwọn sì bọ́n ja ìjà náà tí ó le gan-an. ọ̀dà gómìnà ìpínlẹ̀ Èkìtì ń gbà kan rí Ayọ̀délé Fáyọ̀ṣe olómọ ti sọ̀rọ̀ tuntun nẹlẹ̀ tó gbójú agan tó korò ojú tó sì fọwọ́ sórí tó ń sọ fún ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí ń Ṣèyí Mákindé pé Ṣèyí ọ̀dàlẹ̀ mọ́ ní ọ̀ ìwọ ló mọ̀ dálẹ̀ àwọn olóṣèlú tó sì bẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party jẹ́ lóde Nàìjíríà pàápàá jùlọ ní South West ní gbogbo gúúsù ìlà oòrùn ìwọ̀ oòrùn ìwọ gangan náà mọ̀ ní epo ẹ̀dá eléyìí tó dá gbogbo ẹ̀ lẹ́wọ̀ torí gbà tí náà ń jó níṣẹ́ ló lọ rèé lakọ́tà wọn ni gbogbo nǹkan gangan náà òní ketéjì sọ́fìn ọ̀la ketéjì sọ́fìn ọ̀túnla ketéjì sọ́fìn sí kété nìkan ní bẹ́ẹ̀ lọ́fìn ni ó sì wá jẹ́wọ̀ nìkan náà ní gbogbo ajé ọ̀rọ̀ náà tó ń ṣílẹ̀ lórí nígbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ náà ní Fáyọ̀ṣe ló sọ̀rọ̀ lánàá òde yìí lónìí ọ̀rọ̀ gbogbo lórí alábàáhùn mọ̀ ní oníṣèyí Mákindé ó ní gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn rẹ̀ àti àwọn tí wọ́n jọ jẹ́ olùfọkàntàn tí wọ́n jọ mọ́ra wọn dáadáa wọ́n ní ṣe ló mọ̀ ṣe kí ni ó fọwọ́ òsì báyìí ó fi tìhàn sẹ́gbẹ̀ báyìí ó tàn sẹ́gbẹ̀ kan bí ìgbà tí wọ́n bá da omi ìsanwó tí wọ́n fi sanwó oúnjẹ ìbànú tó mọ̀ dànù oníbẹ̀ ló ti da àwọn alágbára tí wọ́n wà lẹ́yìn rẹ̀ ó dà wọn nítorí nígbà tó ti ráàyè gun òkè tán wọ́n ní gbogbo àjọṣepọ̀ eléyìí tí wọ́n ṣe eléyìí tí wọ́n fi kó G5 jọ nígbà náà ó lóun náà ló mọ̀ bá gbogbo àdéhùn tí ń bẹ láàrin wọn òun ló bàjẹ́ ó ní kò wá sẹ́yìn dé ṣèyí ó nítorí pé ó ti ní lọ́kàn pò fẹ́ lọ ṣe ààrẹ ó lóun gangan náà ló mọ̀ mú tó mọ̀ ṣe wu àwọn ìwà tó wù wọ́n ní gbogbo ìlànà ilé tí wọ́n là kalẹ̀ ó ní Ṣèyí Mákindé òun náà ló bàjẹ́ Fáyọ̀ṣe ló ń sọ èmi kọ́ mò ń sọ ó ní sẹ́wárì nígbà tí ó wàá sọ̀rọ̀ ó ní gbogbo àwọn gómìnà eléyìí káàkiri ó lẹ́rìí pé gbogbo wọn ni wọ́n ti ń ta kété ara wọn láti di pé wọ́n sùn mọ́ Ṣèyí Mákindé wọ́n dàrí pé wọ́n mọ irú ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó lóun gangan náà ló mu tí òbí réèyàn lẹ́yìn rẹ̀ mọ́ ó ní tó bá wẹ̀yìn rẹ̀ ó ló mọ́ fèé ó ní kò séèyàn kankan ó nítorí gbogbo ìgbìyànjú rẹ̀ lo àwọn tí wọ́n tẹ̀lé lẹ́yìn ló ti sọ di asán ó ní tàbá ń sọ lónìí wípé bàbá ilẹ̀ Yorùbá bàbá káàró òjíire tàbá ń sọ káàkiri pé bàbá ìwọ̀ oòrùn gúúsù tá a wà yìí ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ní bẹ́ẹ̀ sì ni gbogbo ilẹ̀ Yorùbá pátá ló ṣe tán láti ṣe àtìlẹ́yìn tó gbọngbọ́n fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní Ṣèyí Mákindé èròǹgbà rẹ̀ á dáa kó tètè yí padà kó lè bá láwọn èèyàn tí ó mọ̀ tẹ̀lé ọ. ṣẹkẹrẹ sọka ìwé kan tó pè ní Tani Ọ̀dàlẹ̀. Tani Ọ̀dàlẹ̀ mú ká wọ́n á sọ pé Alàgbé ní Ọ̀dàlẹ̀. àbí sẹkẹrẹ. irọ́ o Alàgbé ló wà níbẹ̀ Alágbé Ọ̀dàlẹ̀. nínú orin nínú tó kọ wá tó kà ní ìsìn ṣé Alàgbé ló wà níbẹ̀ àbí Ṣèyí Mákindé. no wọ́n fi ọ̀rọ̀ gbà náà ṣàpèjúwe lẹ́yìn. yéèdè ó di gómìnà kí n tó dọ̀dà. ẹ sì mí lẹ́yìn bá a taari tó fẹ́ taari sí jàre. Admission. Education is the key.
Education is the knowledge. gbogbo ẹni tó fẹ́ kọ́ ọmọ kẹ́kọ̀ọ́ yege God's Hand School ọ̀gbọ́n ọ̀yọ́ ìpò arákejì ìjẹ̀ṣà ọ̀ṣun state yẹn máa mọ́mọ́ yín bọ̀ ilé ẹ̀kọ́ tó máa ti ń ṣàṣeyọrí tí ò lẹ́gbẹ́ nínú ètò ẹ̀kọ́ wọn yàrá ìkàwé wọn dára fún ètò ẹ̀kọ́ òde òní àyíká wọn fini lọ́kàn balẹ̀ ohun èlò ẹ̀kọ́ wọn wuni jọjọ pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ bákan náà ní bọ́ọ̀sì bọ̀bìnì wà ń kalẹ̀ fún lílọ bíbọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ètò ààbò tó péye ń bẹ pẹ̀lú ẹ̀yin òbí àtàlágbàtọ́ tẹ̀ mọ rírì ẹ̀kọ́ ẹ máa mọ́mọ́ yín bọ̀ fún ìgbaniwọlé sílé ìwé God's Hand School ọ̀gbọ́n ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ crèche kindergarten nursery 1 to 2 primary 1 to 5 JSS 1 to 3 àti SS 1 to 3 paríkè gíẹ̀nì ti God's Hand bookshop tẹ̀tì lè ra textbooks lóríṣiríṣi àti writing notes fáwọn ọmọ yín owó iléèwé wọn ò gájára lọ God's Hand School ọ̀gbọ́n ọ̀yọ́ ìpò ní arákejì ìdẹ̀ṣà ni wọ́n fi kalẹ̀ sí aago wọn ni 0806 521 5566 tàbí 0704 157 8499 God's Hand School ilé ìwé tí sọmọdún lóríire lẹ́yìn wà wá. ìpẹ̀lẹ́wọ̀ ọmọọba odò ìpẹ̀lẹ́wọ̀ ọmọọba odò ìpẹ̀lẹ́wọ̀ ọmọọba odò ọmọọba odò àṣẹ̀rọ̀ líkù ọmọọba odò àṣẹ̀rọ̀ níṣẹ̀gí ọmọ àgbàráyà sí mọ̀rìṣà mo tẹ́ ọ gbọ́kọ́ mo tẹ́ ọ gbọ̀nà àgbàráyà ṣíṣí ẹ̀rínú ọba odò ló mọ̀ ṣe mí o akínyìn ọmọ ilé ọba odò tọmọdé tàgbà jákèjádò lẹ́kọ̀ọ́ nìbàdàn làbújá nílé ìṣà lọ́ṣogbo pé ìpàdé ilé ọmọ ọba odò ti ìlú ìpẹ̀tù ìjẹ̀ṣà máa wáyé ní ọjọ́ 26 oṣù kẹfà ọdún ní gbọ̀ngàn gúúsù ìjọba ìbílẹ̀ orí adé ní ìpẹ̀tù ìjẹ̀ṣà ní déédéé aago 4 ìrọ̀lẹ́ o kí gbogbo ẹbí mọ̀mọ́ ṣaláì wá o olùkéde Bánjí Olúwadáre. Vicinity 95.5 Ìkejì Ilé Ìjẹ̀ṣà. Mo ń gbádùn ẹ̀. Ó yá gbé mi débẹ̀. Mojala, Mojala. ẹ káàbọ̀ padà ẹ yàpọ̀ jẹ́ àlàyé yìí mọ̀ ń tẹ̀síwájú látàrí bí ìdìbò sí ìjọba ilé gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun bó ṣe ń kanlẹ̀kùn tí ètò ààbò sì ṣe bí ẹ fẹ́ sọ kan nípínlẹ̀ Ọ̀ṣun báyìí pàápàá jùlọ ilé tó ní ṣe pẹ̀lú dàrúdàpọ̀ nípa ti òṣèlú níbi tí àwọn kan ti ń gbébọn tán sì ń yìnbọn sókè o tí wọ́n sì ń bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn iṣẹ́ ni àwọn ẹlẹ́gbẹ̀mọ aṣòfin kékeré ọmọdé o èyí tí ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti wá kọ lẹ́tọ̀ wọ́n sì kọ òwe ọ̀tínú tẹ̀yìn lókun gẹ́rẹ̀gẹ́ bí ìwé ìpẹ̀jọ́ ni wọ́n ti kọ́ sí ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ẹ dákun dábọ̀ ọ̀gá kọmíṣánná o lábẹ́ àkóso Ibrahim Gota wọ́n ní ẹjọ́ jàre ẹ mọ̀mọ́ lajúlẹ̀ kí tàlùbọ́ mọ̀ kó sí wọ́n ní ipò tí ẹ ò ṣètò ètò ọwọ́ ètò àbúrò nípínlẹ̀ Ọ̀ṣun ọmọ tó àti bójútó wọ́n nítorí pé inú fu àyàfu lóníkálùkù fi ń rìn o kọ́dà bẹ́ẹ̀ lómi bá gbọ́ tí táyà ọkọ̀ bá ró gan ìbọn ló pè báyìí o yóò ti mọ̀ ṣe gbogbo ara kó tó mọ̀ wípé táyà ọkọ̀ lásán ni ló dún o wọ́n ní fún ìdí èyí kánjọ jàre o kí iléeṣẹ́ ọlọ́pàá ti ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀ṣun kán àwọn sokun ààbò tórótótó wọ́n ní àwọn tí ń gbébọn tí ń yìnbọn tó sọra wọn di àjẹ́ ọ̀sán tó ń yìnbọn sókè lọ́sàn-án gan tó sì ṣe bẹ́ẹ̀ tó ń gbẹ̀mí àwọn èèyàn yìí wọ́n ní wọ́n ṣàjọ̀nù èèyàn ní à wọ́n sì rí ìdánimọ̀ wọn wọ́n ní tí iléeṣẹ́ ọlọ́pàá bá fẹ́ ṣe wọn bí iṣẹ́ wọ́n ní kò tó ẹyẹ ọ̀sọ́kà tí wọ́n fi mú wọn wọ́n ní kí wọ́n ló dé tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá lábẹ́ kọmíṣánná ọlọ́pàá tó wà nípìnlẹ̀ Ọ̀ṣun tí wọ́n á lajúlẹ̀ tí wọ́n sì ń wò táwọn arúfin tó sì ṣe bẹ́ẹ̀ tó ń gba tán gbòde o wọ́n ní wọ́n tún wá ń ṣe àlàyé pé kí iléeṣẹ́ ọlọ́pàá ọjọ́ jàre o kí ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé fún pípa tí wọ́n pa ọmọ kan ní ọ̀sán gangan èyí Èsíkẹ́lì ní ìlú Òbú ní ọjọ́ 21 oṣù kẹfà ọdún tá a wà nù rẹ̀ yìí o wọ́n lélẹ̀ gan tiẹ̀ wá jẹ́ kí ẹ̀rù ọmọ ba àwọn ọ̀dọ́ o nítorí pé kí wàá ló dé o kí lọmọ ọlọ́wọ́ mọ̀ tán sì pa nípa àyà tán pa nípa ẹ̀sìn o wọ́n ní fún ìdí èyí o kánjọ jàre o kán iléeṣẹ́ ọlọ́pàá kánjọ jàre kán bá wọn bójú wò kán sì ṣe ìwádìí kán sì mú ìdájọ́ òdodo gbogbo ẹni tó bá pa ọmọ tí ń jẹ́ Èsíkẹ́lì o kán ṣe ní ẹni tó pa gúnugún pé wọ́n ìkádùn kán sì tètè kán fojú wọn léde o ẹni tí ó bẹ̀rẹ̀ ní ẹgbà tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún o tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀nàrẹ́bù Fátómidárè Ahmed ní í ṣe àlàyé ló sì ń pàrọwà sí iléeṣẹ́ ọlọ́pàá pé kí wọ́n mọ̀ lájú ràn kí wọ́n mọ̀ kí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n mọ̀ lájú ràn kí wọ́n mọ̀ wò kí wọ́n wò pé tó bá lè ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ tó bá ní ọ̀kan àwọn kí wọ́n mọ̀ dákẹ́ tó bá yá ọmọ lè kẹni tí ó kàn wọ́n wọ́n ní kán fún ìdí èyí kán dákun dábọ̀ ikú tó pa Èsíkẹ́lì nílùú Lòbú káwọn ṣe ìwádìí rẹ̀ pàápàá jùlọ yíyìnbọn táwọn kọ́kàn dédé bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí àwọn aráàlú lára tí wọ́n ní àwọn ọ̀dọ́ tí wọ́n pera wọn tó sì ní ìdánimọ̀ ẹgbẹ́ òṣèlú kan ṣùgbọ́n
ṣùgbọ́n tí wọ́n ṣe jàǹdùkú ẹgbẹ́ òṣèlú ní sì ń dẹ́rù bẹ́ẹ̀ náà ń dẹ́rù aṣọ bẹ́ẹ̀ sòrò wọ́n ní kí wọ́n fẹ́ kúya mọ́ lórí kán sì fojú wọn léde fún gbogbo ọmọ Ọ̀ṣun fún àlàáfíà àti ìtẹ̀síwájú ìṣọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ṣe lélà kúkú ṣe kó tó di pàálòdè ní bá sì dùn ní ló máa ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni lórí wá fún ìròyìn ìpínlẹ̀ Ọ̀ṣun ilé tèmi náà tún mú wa lórí ọ̀rọ̀ tó sọ̀hún pẹ̀lú bí àwọn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti ẹgbẹ́ òṣèlú Accord Party àti àwọn ẹgbẹ́ òṣèlú mọ́kànlá míì tó yẹ kí wọ́n wà níbi ìpàdé pọ̀ ilé ìtì ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun èyí ọ̀gbẹ́ni Ibrahim Gutan tó pè lélẹ̀ tí wọ́n kọ̀ tí wọ́n mọ̀ lọ́wọ́ tán kọ̀ tí ọ̀gbìn sí látàrí ìdìbò tó ń bọ̀ lọ́jọ́ 15 oṣù kẹjọ náà ni wọ́n ń pe ìpàdé alálàáfíà fún látàrí mọ̀gbọ́mọgbélé tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun lélẹ̀ tí wọ́n ní wọ́n pa lọ́tún wọ́n pa lósì wọ́n lọ káàkiri kòkòrò kan du ìjà lọ́tún ìjà lósì eléyìí tó ń gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá jùlọ ọmọ ọdún 14 tó sọ̀rọ̀ ń pa rẹ̀ ìsìnkẹ́lẹ̀ lápàdé tí wọ́n pa nílùú Ìlóbùn nìyún lọ́sẹ̀ tó kọjá nínú ọ̀rọ̀ tí wọ́n wá fi léde gangan náà ni wọ́n ní kò tán bẹ́ẹ̀ wọ́n ní ṣàyẹ̀dẹ́ náà ni ìró òbọ̀ kan náà dùn lẹ́sẹ̀ òkè lélẹ̀ tó sì mú ẹ̀mí ọkùnrin kan náà lọ látàrí àìrájáde ètò ààbò náà nọ́mọ̀ ní gbogbo kìnìún náà dálé lórí wọn ní bó tiẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC àti àkọ́dù àti àwọn ẹgbẹ́ mọ́kànlá míì eléyìí tó yẹ kí wọ́n wà ń bẹ̀ wọ́n dojú ti ìpàdé náà wọ́n lọ látàrí pé bí wọ́n ti ní pé inú wọn ò dùn sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ìkìlọ̀ tí wọ́n ti ṣe fún ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá pé níṣe ló buwọ́ lẹ́rán tẹ́lẹ̀ rí tí ó tètè gbé ìgbésẹ̀ níbi tí wọ́n ti rí àwọn tó wà ń bẹ̀ náà láti rí aṣojú àwọn Christian Association of Nigeria CAN àwọn òṣìṣẹ́ èyí civil society organization gbogbo àwọn tí wọ́n jẹ́ àgbààgbà nínú ìṣẹ̀ṣe àti gbogbo àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò àwọn lẹ́nu lọ́rọ̀ láwùjọ ní òṣèlú gbogbo wọn ni wọ́n wà ń bẹ̀ wọ́n ní kódà ẹni tó sojú àtàọjà tìlú Òṣogbo náà ó wà níbi ìpàdé pọ̀ náà ṣùgbọ́n táwọn olóṣèlú kọ̀ tí wọ́n yọjú látàrí pé wọ́n ní ìgbà wọn sọ pé kó lọ gbé ìgbésẹ̀ tipẹ́tipẹ́ tí ó gbé ìgbésẹ̀ ìgbà yìí láàárọ̀ iná wa ń jó báyìí ńlá kọ́tà wọ́n ní ọ̀rọ̀ ti wá di mọ̀gbọ́n báyìí òun gangan náà ló fà á tán fi kọ̀ tí ọ̀gbọ́n yìí sí wọ́n tún wá ṣe ìkìlọ̀ gẹ́gẹ́ bí ìwé tó ní wọ́n kọ lẹ́gbìmọ̀ aṣòfin àwọn olóṣèlú tún ṣe ìkìlọ̀ pé àníṣe Ibrahim kọmíṣánná ìpínlẹ̀ Ọ̀ṣun wá nǹkan ṣe sí àìrájáde ètò ààbò kò gbọ́dọ̀ lé kò sì gbọ́dọ̀ burú lọ́jọ́ 15 oṣù kẹjọ bá a bá tún padà gbọ́ pé wọ́n pààyàn ìwọ gangan náà láàṣọ pé ó mọ̀ nípa èmi kọ́ mọ sọ bẹ́ẹ̀ o àwọn àgbààgbà òṣèlú ní ẹgbẹ́ òṣèlú APC àkọ́dù àtẹgbẹ́ tó kù ni wọ́n fi ọ̀rọ̀ léde bẹ́ẹ̀. dàbá àwọn ọ̀dọ́ àwọn ọ̀rẹ́ aláàlú náà lèmi mọ̀mọ́ ìwà o ṣùgbọ́n ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ ni mọ̀mọ́ tún ti balẹ̀ o níbi tí wọ́n ti fò léde ìyún iléeṣẹ́ ọlọ́pàá náà sọ̀rọ̀ pé ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú ni ìṣe ni wọ́n á ti fà fìkàlẹ̀ sọ́dọ̀ wọn lónìí o ìṣe ní ilé ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti wá fò léde o ni wọ́n sì ṣe àlàyé látàrí àwọn ìròyìn kan tó ń já ìrìn bíi sọ́nú ẹ̀kọ́ ní pàápàá jùlọ ló ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe náà fi páńpẹ́ òfin páńpẹ́ ọba wọ́n ti fi gbé ẹnìkan tó jẹ́ adarí níjọba àbílẹ̀ Oríire o látàrí wípé tí àwọn amòkùnsìkà tán kó àwọn ọmọ ọlọ́mọ àti olùkọ́ tán kó wọn mọ́ra nílùú Àwòrò Ẹ̀sìn Ẹ̀lẹ̀ níjó ní ìwọ̀n o ìṣẹ̀lẹ̀ ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyínká Àyànládé ló mọ̀ ń ṣe àlàyé lánàá òde ìwò pé ẹ dákun dábọ̀ òfegè lásán ni irọ́ pátápátá ni àsìgbọ́ ni ìsinisọ́nà ni láti lè sọ wípé àwọn ti fi páńpẹ́ òfin gbé baálẹ̀ ìlú Ẹ̀sìn Ẹ̀lẹ̀ èyí ẹlẹ́sìn Ẹ̀lẹ̀ ti ìlú Ẹ̀sìn Ẹ̀lẹ̀ baálẹ̀ Tajudeen Abíóyè o pé àwọn ti fi páńpẹ́ àwọn sì ti pè ó ti wà láàmú àwọn wọ́n ní òsín tọ́jọ́ o bàbá ń bẹ láàfin tí ń fi ẹ̀kọ́ àti ọkà arẹnu torí pé inú bàbá òdùn gan oúnjẹ ọ̀wọ́nú o wọ́n ní kò sí tọ́jọ́ o àwọn òsì dọ́dọ̀ bàbá o kò sí nǹkan kan tó ṣe o ẹ̀rín tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kò ní nǹkan ṣe pẹ̀lú ọba pẹ̀lú baálé ọ̀hún fún ìdí èyí kí o gba àwọn èèyàn kán jìnnà sí ròyìn òfegè lásán ni o kò ní tí ń ṣe o bàbá náà ṣarúfin o kò sì ní ṣe gbogbo ọ̀rọ̀ tí ń ṣe yìí kọ̀ọ̀kan o ẹ má fi ọ̀rọ̀ kọ̀rọ̀ ẹ má fi kọ́ bàbá oníbàbá ẹ má fi kọ́ lọ́rùn. ọ̀gá àgbà yanyan fún ọlọ́pàá lóde Nàìjíríà Ọlátúnjí Dísù ló ti fi ọ̀rọ̀ léde látàrí bínú rẹ̀ ò ṣe dùn sí ìṣọwọ́ tí àwọn ọlọ́pàá ṣe ń ṣe bẹ́ẹ̀ rí wàlẹ̀ àṣà lórílẹ̀‐èdè Nàìjíríà lélẹ̀ tó jẹ́ pé ẹnu iṣẹ́ náà ni wọ́n kú sí pẹ̀lú bí ó ti jẹ́ wípé àwọn àìrájáde ètò ààbò tó lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ń gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá ó sọ̀rọ̀ nílùú Enugu èyí lọ́jọ́ Ìṣẹ́gun nígbà tó ń sọ lójú eégún ilé ìgbé kan lè tí wọ́n kọ sínú Godfred Okoye University lélẹ̀ tí wọ́n ti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwádìí ọ̀rọ̀ kan tí wọ́n fi sórí iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ òun gangan náà ló ti sọ̀rọ̀ yìí ó ní pẹ̀lú àjọṣepọ̀ ìpínlẹ̀ Enugu ìjọba ìpínlẹ̀ Enugu nígbà ló ti fi ọ̀rọ̀ yìí léde wípé látàrí bí wọ́n ti ń fi ẹ̀mí àwọn ọlọ́pàá ṣètùlẹ̀ Nàìjíríà ó jẹ́ nǹkan tẹ́lẹ̀ tó jẹ́ pé ó ń ba òun nínú jẹ́ torí pé àìrájẹjẹ ètò ààbò gangan náà pàápàá jùlọ lórí àwọn agbésùmọ̀mí báńdíìtì yìí òun náà ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí fi ń bọ̀ ń láwọn sì ń gbìyànjú o ọmọ sọ̀rọ̀ ó ládìẹ ńláàgùn ìyẹ́ rẹ̀ ní òjì àmọ́ ó ní sọwádìgbà tí ìyẹ́ bá tu lára adìyẹ tádìyẹ wà ní kolobo kẹ́ẹ̀ tó mọ̀ pé omi ń sẹ̀ òun ní ara rẹ̀ lẹ́ tó lè mọ̀ ó ní ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ eléyìí tó jẹ́ ọmọ lẹ́yìn tóun ti bẹ̀rẹ̀ sí ní pàdánù látàrí pé kí wọ́n lè mú
ààbò tó péye wá lórí Nàìjíríà ó ní eléyìí gangan ló lè mọ̀ wípé ẹkún àsunu ó mọ̀ ju ẹkún àsun jáde lọ ó nítorí ojoojúmọ́ lòun wò ó tó sì bẹ̀rẹ̀ sí ní dun òun mo fi ọ̀rọ̀ yìí léde nígbà tó ń ṣe ìpàdé ìpapọ̀ ó ní ẹjọ́ ẹtúyáyà ẹja iṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ agbófinró lórí Nàìjíríà kálímọ̀ dóòlà ẹ̀mí àwọn tí ó wà ní àkólò àwọn agbésùmọ̀mí pàápàá jùlọ kálímọ̀ dóòlà ẹ̀mí àwọn ọlọ́pàá eléyìí tó náà ń ṣe bẹ́ẹ̀ tó jábọ̀ ó gbà wọ́n nímọ̀ràn ó sì ní kí wọ́n má mú ìròyìn òféègè èyí tó lè mú àwọn ọlọ́pàá dá girigiri lọ sí ibi táwọn agbésùmọ̀mí wà tó lè gba ẹ̀mí wọn ó sọ̀rọ̀ ó tún fi kòmó òkun ọ̀rọ̀ jáde ó ní lọ́gán tó bá ti ń kẹ́fin wípé nǹkan kan ṣẹlẹ̀ tó yàtọ̀ sílẹ̀ tó ń ṣẹlẹ̀ ó ní káyọ̀tẹ̀ kàn sí àwọn àjọ ètò aláàbò èyí lórí Nàìjíríà láti lè gbógun ti àìrájáde ètò ààbò káàkiri orílẹ̀-èdè yìí. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ mọ́ wáyé tí kúrò níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àfihàn àwọn nǹkan ẹ̀rí tí wọ́n rí nílé arákùnrin kan tí wọ́n ti ń wá o tí wọ́n sì ti ní afurasí náà ti ń wá tipẹ́tipẹ́ tórúkọ rẹ̀ ń jẹ́ Súrì Ìlúpéjú wọ́n ní arákùnrin yìí o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá nígbà tí wọ́n débi tó fi òbúba tó fi forí mùkún sí ti fojú pamọ́ sí o títí wọ́n á sì sí ọwọ́ rẹ̀ wọ́n lárákùnrin yìí Súrì Ìlúpéjú ẹni wọ́n ti fi ẹ̀sùn kàn látàrí ìdígunjalè àti àwọn ìwà ìbàjẹ́ mi tó ti ń wáyé káàkiri kọ̀ọ̀kan bí ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní wá o iléeṣẹ́ ọlọ́pàá nígbà tí wọ́n débẹ̀ wọ́n láwọn rí àwọn oríṣiríṣi nǹkan ẹ̀rìmọ̀ tọ́jọ́ ni lójú tó sì bá lẹ́rù wọ́n lé ilé tọkọ ya ilé táwọn rí ń bẹ̀ wọ́n ní ní tó ní ṣe pẹ̀lú ìwé ajúwe àti atọ́ka tó ń ṣèpolongo òbò ẹ̀yìn ìwé fìlà àti ẹ̀wù tí wọ́n ń wọ̀ tó júwe tó ní ṣe pẹ̀lú ẹni tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Accord Party ẹ̀yìn Oríyọmí Àmùsáàtì o tó sì wà ń bẹ̀ tó kó bẹ̀ lóní àtúntò àyàn ìyànràn wọ́n ní kì í tún wá ṣèyàn nìkan wọ́n láwọn ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrù ogun abẹ́nú gọ̀ǹgọ̀ gan-an lélẹ́yìí o àtọ̀lọpọ̀ àwọn òǹjẹ́ olóró lóríṣiríṣi lónìrànràn wọn ni wọ́n á kó gbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àwọn oníròyìn pé ẹ̀yin oníròyìn ẹ máa wo ẹrù táwọn rí nílé Súrì Ìlúpéjú lélẹ́ o nígbà táwọn lọ bá ibùba rẹ̀ o táwọn lọ bàjẹ́ o táwọn lọ dàlú lẹ̀ o wọ́n ní fún ìdí èyí àwọn ẹrù yìí o yóò ṣe ìrànlọ́wọ́ fún àwọn láti lè ṣe ìwádìí tẹ̀síwájú kí ni ọkùnrin Súrì Ìlúpéjú gan bóò ní ṣe rìn níbo ní tí mu mi àwọn oníṣàtìlẹ́yìn fún gan níbo gan ní gbé yóò jẹ́ kí ìrìn àjò àti lè rí arákùnrin ọ̀hún kó tó yá sí i. inú wa dùn látàrí ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbà àti lẹ́gbìmọ̀ aṣòfin látàrí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ eléyìí tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ní ó ti débi kùnkùndùn bíi ìdálọ́nà 50 báyìí lélẹ́yìí tí ó bọ̀ sí 100 kòpẹ́kòpẹ́ tí ó bá bẹ̀rẹ̀ lóní sírírí wẹ̀rẹ̀rẹ̀ àwọn tí wọ́n jẹ́ àmọ̀tẹ́kùn ni wọ́n mi sẹ́rí ọwọ́ èyí sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn lẹ́gbìmọ̀ aṣòfin wípé ìyẹlẹ́ yóò lè mú ìdàgbàsókè bá ìgbógun ti àrájájé ètò ààbò ilé ìtọ́nà lórí Nàìjíríà nínú ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ adarí ikọ̀ àwọn àmọ̀tẹ́kùn èyí nípínlẹ̀ Ondo fi léde èèyàn akọgun Adétúnjì Adélẹ́yẹ òun ló fi ọ̀rọ̀ yìí léde lélẹ̀ tó ní yóò dùn ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá ìpínlẹ̀ láti lè jẹ́ kí wọ́n mọ gbogbo kọ̀rọ̀kọ́ndú láti lọ́wọ́ gbogbo oro sí oro kọ̀rọ̀ sí kọ̀rọ̀ láti mọ àwọn amòkùnṣèkà yìí láti mọ fọ́ wọn jáde níbi tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fi ara pamọ́ sí pàápàá jùlọ ní ìwọ̀ oòrùn gúúsù ó lélẹ̀ gangan náà ni ó mú kí gbogbo ẹ̀ lélẹ̀ tí ó lè mú àrùn táwọn ti ń tòbọ̀ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún kó lè bọ́ sí ojú ọjọ́ nígbà táwọn bá bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ papọ̀ tọwọ́ kan ọwọ́ tí ẹsẹ̀ kan ẹsẹ̀ táwọn bẹ̀rẹ̀ sí ní foríkorí táwọn fi kùlùkù tínú kan tí inú kan ṣoṣo táwọn fi ṣe iṣẹ́ alẹ́lẹ́ gangan náà ni ó mú gbogbo ẹ̀ tí ó fi lọ bó ti yẹ kó lọ nínú àkọọ́lẹ̀ eléyìí tí àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n mọ̀ àkọọ́lẹ̀ pàápàá jùlọ nípínlẹ̀ Ondo wọn ní babaníkà máa kà mé ní méjì báyìí wọ́n lẹ́rìí pé bẹ́ẹ̀ gangan ló fẹ́ẹ́ dà gẹ́gẹ́ bí orísun àwọn àmọ̀tẹ́kùn ní gbogbo gúúsù ìwọ̀ oòrùn lórílẹ̀‐èdè Nàìjíríà ó lélẹ̀ gangan náà ti wá kà kálẹ̀ wípé àwọn sì ń ṣe gudugudu méje yàyà mẹ́fà lélẹ̀ tó jẹ́ wípé inú àwọn sì ń dùn nínú àkọọ́lẹ̀ tó wá filẹ̀ wọ́n ní àwọn tó ti tó 500 ènìyàn nínú ọdún yìí láwọn oníṣẹ́ amòkùnṣèkà àwọn oníṣẹ́ ibi àwọn oníwà burúkú ni wọ́n ti mú tí wọ́n yìí ti ṣèdájọ́ wọn wọ́n ti fi kálukú wọn èyí ò sínú yàrá àfipamọ́ ibi tí wọ́n ti lọ rèé kẹ́kọ̀ọ́. ibi tọ́tọ́ sóní kálukú. òdílé èèyàn 16 tó fi mọ́ ẹni tí onímọ̀ ẹ̀rọ tó ń bójú tó kíkọ́ ilé olórùlé alájà márùn kan ní Port Harcourt ti ṣe olú ìlú ìpínlẹ̀ Rivers o nígbà tí ìlú Leon tó dédé dà wó lábàádì láàárọ̀ àná ní déédéé aago 9 àárọ̀ níṣẹ́ ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí káyọ̀ òkè tó bẹ̀rẹ̀ sí pé oríṣiríṣi ẹ dákun dábọ̀ ẹ gbà wọn àwọn èèyàn ń bẹ lábẹ́ bíi bẹ́ẹ̀ làwọn kan náà ń ké ń bẹ̀ pé ẹran àwọn lọ́wọ́ ẹ mọ̀jà àwọn òkú abẹ́ àyà ti àlàpà níṣẹ́ ni gbogbo àwọn èèyàn yabo bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí pé àwọn èèyàn iṣẹ́ akitiyan ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti lè yọ àwọn èèyàn tí wọ́n ògiri náà yà lé mọ́lẹ̀ o títí di àsìkò yóò tó ń kọ́rọ̀ yìí jọ wọn ò tí ì rí àwọn èèyàn sì ń bẹ ní abẹ́ àyà ti ilé ọ̀hún o ní olúùlú ilẹ̀ ìpínlẹ̀ Rivers ní Port Harcourt o ó lè ṣe ni àwọn èèyàn ń gbìyànjú láti lè ṣe nígbà tí oníròyìn gbìyànjú láti bá iléeṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀ pé ǹjẹ́ wọ́n tiẹ̀ ti débẹ̀ o tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn ń bẹ lẹ́nu àjà ti ilé o gbogbo kí akitiyan láti bá iléeṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀ ni ò tí ì yọrí sí rere. ọjà sọ ni ó dorí òdorí. káwọn ará ilé náà bá dá